Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. àánú òní prọfẹsì gè ẹ rí èmi náà rí gbà ni mo ṣe doníwàásí ẹ̀yin tẹ́ ẹ ráàánú gbà bíi tèmi tẹ́ ẹ wá ń ṣe rádaràda tẹ́ ẹ ń ṣe rédèrèdè tí ẹ mọ̀ wípé àánú Ọlọ́run lẹ rí gbà lẹ́yìn ṣe wà lórílẹ̀ ayé lẹ ṣe wà lókè ìpẹ́ orí tọ́lọ́run bá dàbí àwọ̀ èèyàn ni tó bá wu aburú tó olúkálukú yìí ti ṣe nígbà tẹ́ ẹ sanná nínú kò yẹ kí kankan yín kó wà láyé mọ́ ẹ bá ránṣẹ́ sí Kókó ẹni kó súnmọ́ mi ẹ ránṣẹ́ sí Akínsànyà Ayédáadé Musiliu ọ̀gá ẹkún ọ̀gá ní máa ń sun tiẹ̀ kán sà máa pè lọ́gàá yẹn lórí rẹ̀ fi máa wú ọ̀gá wa ó kán máa jẹsẹ̀ mọ́lẹ̀ fún ntínú rẹ̀ máa dùn sí tiẹ̀ nìyẹn yóò jẹ́ pé gidi ìyà tí ò bá lọ sọ́rọ̀ ẹ̀. ẹ bá ń súnmọ́ wọn ẹni kán súnmọ́ bí kán wá fi tí gbàlejò ọ̀rọ̀ lórí mo sọ nínú ṣóò mi kan tí mo ṣe níjẹta fún wọn nígbà tó Ọlọ́run ní kí n dìde kí n sọ̀rọ̀ fún wọn bóyá ọ̀rọ̀ mi tún lè wọ̀ wọ́n létí bóyá wọn á jẹ́ kó rí wọn pé wọ́n á pera wọn sákìyèsí ìjà ìyà tí wọ́n ń jà ipò ìyà tí wọ́n ń dù mára wọn lọ́wọ́ wọ́n ń ṣe rádaràda wọ́n ń ṣe rédèrèdè bóyá ọ̀rọ̀ mi ó wọ̀ wọ́n létí bóyá wọ́n á pera wọn sákìyèsí wọ́n á parí ìjà òṣì tán jà yẹn káyé wọn má bàa tún bọ̀ bàjẹ́ káyé wọn kó mọ̀ tún bọ̀ bàjẹ́ ju bó ṣe ń bàjẹ́ lọ yẹn tó ráyé wọn ń bàjẹ́ nù wọ́n dẹ̀ ń fọwọ́ ara wọn wọ́n fi báyé ara wọn jẹ́ níbi ojú kòkòrò ìwọ lọ̀gá èmi lọ̀gá èmi fẹ́ dọ̀gá ìwọ fẹ́ dọ̀gá àwọn aṣèrè wọ́n ti gbàgbé ibi tán ti ń bọ̀ wọ́n wá ń jà sípò tó jẹ́ pé ipò tí ò jẹ́ nǹkan kan ipò tó kúrò ń bẹ̀ tẹ́lómìí àtúndébẹ̀ lájókòó síbẹ̀ àwọn ọ̀ràn kankan mọ́ wọ́n dépò tán wọ́n sọ̀rọ̀ àwọn dọlọ́run wọn ò fẹ́ kúrò ń pò mọ́ ẹ rí wọ́n máa ń bayé ara wọn jẹ́ Ọlọ́run á ní káyé wọn tó bàjẹ́ ju báyẹn lọ ó má di pé wọ́n á fọwọ́ ara wọn ṣera wọn gbogbo èyí tí wọ́n ń ṣe láàrò pé àwọn ń jayé àwọn ń gbádùn àwọn ń ṣe kó má jẹ́ pé ẹ̀wọ̀n ní gbogbo wọn rí ni wọ́n ti lò yókù ayé wọn níbi ìjà òṣì tí wọ́n ń bára wọn jà yẹn torí nípasẹ̀ ìjà tí wọ́n ń jà yẹn rí àwọn ayé a máa gbọ́ gbogbo nǹkan tá à gbọ́ rí látẹnu wọn tí wọ́n máa fẹnu ara wọn sọ nígbà tó Ọlọ́run bá mú wọn tó bá àrẹ́sì wọn tán Ọlọ́run ti ń bá wọn jà báyìí ó ti ń àrẹ́sì wọn ó ti ń bínú sí wọn ni wọ́n ṣe ń jà Ọlọ́run wá ní lọ pè wọ́n sákèsì kí n lọ ṣe wáàsí fún wọn bóyá tèmi á wọ̀ wọ́n létí nítorí wọn ò rí èèyàn ṣe wáàsí fún wọn gbogbo àwọn tí wọ́n ń sátẹ̀lé wọ́n ń pè láàfáà wọn wọ́n ń gbowó ribiribi fún wọn ò ṣe wáàsí gidi fún wọn gbogbo àwọn tí wọ́n dẹ̀ fọ̀rọ̀ ara wọn lọ tí wọ́n ń súnmọ́ wọ́n fọ̀rọ̀ lọ rí wọn ò gbà wọ́n mọ̀ràn ìmọ̀ràn gidi ìmọ̀ràn tí boni láṣìírí rí tí sún ẹ̀mí èèyàn ẹ̀mí gígùn rí tó ń fi kún ẹ̀mí gígùn èèyàn àwọn tí wọ́n mú ní godmother ní godfather tí wọ́n súnmọ́ wọn ò gbà wọ́n mọ̀ràn ó ní èmi ọmọ ọ̀tá náà ní kí n lọ ṣe wáàsí fún wọn bóyá tèmi wọ̀ wọ́n létí mo ti dé láàárọ̀ Ọlọ́run tó ti ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ bóyá tí wọ́n á là á jẹ́ kó rí wọn pé Kókó Zaria ìwọ ni mo lọ́rọ̀ bá sọ láàárọ̀ yìí àtọ̀gá rẹ tí máa rán ẹ níṣẹ́ tó fẹnu ara rẹ sọ ní o kò sára burú ń bẹ o kò sí ní tí o fẹnu ara rẹ sọ pé iṣẹ́ tọ́gá rẹ ń rán ẹ tí wọ́n rán ẹ tó ti jẹ́ tó wá lò jẹ́ mọ́ tó fi mú gbé sẹ́nu
lórí social media bí kàn fi ẹ́ lọ́rùn lẹ̀ ẹ má ràn mí iṣẹ́ mọ́ iṣẹ́ aláàjẹṣẹ́ mọ́ gbogbo ayé ló gbọ́ iṣẹ́ kí wọ́n rán ẹ o tó kọ̀ tó lóòjẹ́ mọ́ oró ti di bàbá láyé báyìí owó ti dé owó ti pọ̀ ilé ti pọ̀ ẹ̀rí ìyàwó gan ò níye ẹ bá mi kú the messenger iṣẹ́ kí ni wọ́n rán ẹ bẹ́ẹ̀ àti ń gbọ́ tẹ́lẹ̀ náà pé wọ́n máa rán ẹ níṣẹ́ ẹkú wọ́n máa rán gbogbo yín níṣẹ́ burúkú iṣẹ́ ẹkú àgbàgbọ́ àfìgbà tó jáde lẹ́nu ẹ̀ ṣebí Musiliu Àyìndé Akínsànyà ní gbogbo ayé mọ̀ lọ́gàá rẹ̀ àbẹ́ lọ́gàá méjì ṣe lọ́gàá méjì so iṣẹ́ tí Musiliu ń rán ẹ tó ní ò jẹ́ mọ́ tó ní kàn fẹ́ lọ́rùn lẹ̀ ṣiṣẹ́ yẹn ló díjà yín lẹ̀ tó fi déédéé yàbàrà lẹ́yìn ọ̀gá rẹ̀ tọ́gá rẹ̀ wá di pé ó ti wá dọ̀gá wọn ọ̀gá yín tó rán yín níṣẹ́ wọ́n bá ti bí aláya rẹ̀ dáa wọ́n bá ti bí aláya rẹ̀ dáa ó gbójú jáde ó fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ ọ̀gá yín àbí kì í ṣe bó ṣe sọ nìyẹn nígbà kéèsì Láwórì torí pé mi ò tí sọ̀rọ̀ lórí Láwórì ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ ó débẹ̀ àbí bó ṣe ń fẹnu ara ẹ̀ sọ́kọ́ nìyẹn pé ọ̀gá wọn tó rán wọn ṣẹ́ tó bá ti bí aláya rẹ̀ dáa bó tiẹ̀ dárúkọ Musiliu Akínsànyà gbogbo ayé ti mọ̀ pé òun ló ń bá wí so MC ló wá di tó bá ti bí aláya rẹ̀ dáa ọ̀gá wọn MC ló ti dọ̀gá wọn ó mà ṣe o ìjà ló dé orin wá di òwe MC ló wá di ẹni tí ó fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí lẹ́ni tó yẹ pé ìwọ náà ló wà lára àwọn tó sọ pé èèyàn dáadáa ni tó ní rere ló máa ń ṣe dáadáa ló máa ń ṣe tó pariwo tó fẹnu ara ẹ sọ fún gbogbo ayé nígbà tí tó sì wà lábẹ́ rẹ̀ tó sì ṣọ̀gá fún ẹ àbí kò ní nǹkan tó fẹnu sọ táwọn fi tí ara wa gbọ́ kọ́lọ́run kó fọ̀run kẹ́ Dr. Síkírù Àyìndé Barrister ọmọ Àgbájé lọ́lá ó ní gbogbo sọ̀rọ̀ ẹran tí ẹ̀ ní màá gbọ́ o gbogbo sọ̀rọ̀ ẹran tí ẹ̀ ní màá gbọ́ o àbí ẹ̀ fi tí ara yín gbọ́ ọ̀rọ̀ tó sọ́njọ́ yẹn gbogbo wa la gbọ́ pé èèyàn dáadáa ni nígbà tí allegation ó bẹ̀rẹ̀ sí jáde lórí Musiliu Àyìndé ọmọ Akínsànyà léṣe ẹkú ní máa ràn yàn ìkànnì ṣebí lẹ́nu àwọn spíkà rẹ̀ kan náà láti gbọ́ pé tí ó bá pa gbogbo Èkó ẹ̀ nírí lójú rẹ̀ yóò mọ rẹ́rìn náà ni àbí ṣebí lórí afẹ́fẹ́ náà la wà láti gbọ́ ọ̀rọ̀ náà lẹni tó sọ̀rọ̀ yẹn náà lórò pé ó ń sọ ṣùgbọ́n a gbọ́ nígbà tá allegation bẹ̀rẹ̀ sí wá lórí Musiliu pé àkànní ẹ̀kan wo báyẹn ni owó tí ń ná fáwọn èèyàn yẹn ká ní ẹ̀mí èèyàn ò jọ lójú máa pààyàn ṣeré ni nǹkan ní máa pààyàn ní máa ràn yàn ni ní máa ń ṣe ni a rò pé wọ́n ń purọ́ mọ́ ni lẹ́tọ́ aláàjì tí ń lọ Mọ́kà tí ń ṣe gbogbo ẹ̀ táàrí láàrin àwọn àfá tó tún lè máa wu gbogbo orúwà tí ò àfìgbà àbí ìwọ kókó iná kan ló jáde tó léèyàn dáadáa ní o kìíní kan ní o gbogbo àwọn ọ̀tá Musiliu o wọn ò ní soríire o wọn ò ní ṣe gbá o wọn ò ní ṣàwò sí bẹ́nu ẹni àfìgbà tá a gbọ́ lẹ́nu rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó ní iṣẹ́ ẹ̀yà tí wọ́n rán yín tí wọ́n níwò jẹ́ mọ́ iṣẹ́ tán rán yín tán fi ń bàyí lórúkọ jẹ́ tẹ́lẹ̀ jẹ́ mọ́ ló fagbọn mi sí omi ò tó débi pé wọ́n wá rán Láwórì náà wá ránṣẹ́ báyìí láwọn sẹ́tẹ̀ yìí ti jẹ́ tẹ́lẹ̀ àbóòrí ọ̀rọ̀ náà nìwọ náà dẹ̀rù kó sọ́jọ́ yẹn
ṣùgbọ́n àwa tá a mọ̀rọ̀ gbọ́ orí àbá ẹ̀ analyse ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń bú kókó ẹ má bú kókó mọ́ o. bí tí yóò bá àbí báwo ni bí kíní kan bí tí yóò bá gbọ́ yèké inú ìbàjẹ́ o. ìwà ọ̀dàlẹ̀ tí gbogbo ayé ní kókó wù sí MC bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú ẹ má bú kókó mọ́. owó ló bà tiwọn jẹ́ bàbá wádìí ẹ̀ lọ bá wádìí ẹ̀ bọ̀ tó fàjà wọn yìí tó fi di pé wọ́n wá ń sọ ọ̀rọ̀ dáradára tán borúkọ ara wọn tán sọ̀kò ọ̀rọ̀ síra wọn ẹ bá wádìí ẹ̀ lọ. owó ni ṣé mo dẹ̀ ti ṣe wá sí yẹn bí 10 years ago pé owó tí gbogbo yín sáré tẹ̀lé owó tẹ̀ ti torí ẹ̀ tẹ̀ yọ̀dájú yìí tẹ̀ ń fìyà jẹ àwọn aráàlú tẹ̀ ń ní àwọn aráàlú lára ẹ̀ owó náà ni ó pàpà báyé yín jẹ́. owó tí gbogbo yín mú lọ́kùnkúndùn tẹ̀ ń sáré tẹ̀lé tẹ̀ ń wá ẹ fẹ́ lówó ẹ fẹ́ di bàbá láyé o ẹ fẹ́ lówó. owó yìí náà nígbà tẹ́ bá ní tán náà ni ó padà bá ti yín jẹ́. ẹ wo bówó ṣe báyé Musiliu jẹ́ báyìí ẹ wo bówó ṣe báyé Koko Zaria jẹ́ àtàwọn ẹ̀mẹ̀wá wọn àbówó ọkọ ló bá ti ń jẹ́ báyìí ṣówó kọ́ ló bá ti ń jẹ́ débi pé wá jáde ẹ̀ wá ń jà ẹ̀ wá sọ̀kò ọ̀rọ̀ síra yín gbogbo ọ̀rọ̀ tí ò yẹ káwọn ará àmọ́ gbọ́ àwa ń fetí gbọ́ wọ Koko ó wá sọra ẹ di sọ̀rọ̀sọ̀rọ̀ wọn náà wá sọra ẹ di spíkà ó wá ń sọ̀rọ̀ orí ọ̀gá rẹ̀ Musiliu Àyìndé ọmọ Akínsànyà òun á fi gbígbọ́ ó fi ṣaláìgbọ́ irọ́ dẹ̀ ló ń pa tí ẹ yé Koko tó ń sọ̀rọ̀ tí ẹ yé ẹ̀rí pé Koko ó tún fohùn ránṣẹ́ sí pé tán bá ti bí dáa tán bá ti bọ́gà yín dáa tán bá ti ẹ̀rí kọmọṣẹ́ tó lè mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí ọ̀gá lẹ́ni tó ń pè lọ́gá ẹ̀yin onílàkàyè ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ kọmọṣẹ́ kó tó lè mọ lanu kó mọ fọn pọ̀nrípọ̀n gba ọ̀gá rẹ̀ ó mọ sọ confidently pé tán bá ti bí dáa kó nǹkan jáde kó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ó dájú bó ṣe ń ráwọn èèyàn tó ń rán wọn jáde lọ kọmọṣẹ́ kó tó lè lanu kó tó lè mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé nǹkan ti pa wọ́n pọ̀ ẹ ti mọ̀ pé nǹkan ló pa ọmọṣẹ́ àti ọ̀gá rẹ̀ ní nǹkan tí ò ṣeé fetí gbọ́ ẹ ti mọ̀ pé nǹkan ti pa wọ́n pọ̀ ni ẹ ti mọ̀ pé ọmọṣẹ́ tó ń sọ̀rọ̀ yẹn ó ti jẹ́ iṣẹ́ aburú àìmọye iṣẹ́ aburú tí ò ṣeé fetí gbọ́ ló ti jẹ́ fún ọ̀gá rẹ̀ kó tó di pọmọṣẹ́ wá sáìn kàkà kíkú mọ̀ jẹ́ ṣìṣe a fi ṣàwàdànù ni ìwọ ọ̀gá ó jẹ́jẹ́ kórí ẹ pé àbọ̀gá kọ́ náà ń pè ẹ́ ìwọ ló mọ̀ ń gbélé gíláàsì ẹ mọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe náà fi máa ń wá ẹ bá ra àwọn àkà méjì tán bá ń bára wọn jà bí wọ́n ṣe máa pàṣàmọ̀ ránṣẹ́ síra wọn náà nìyẹn olú ọmọ wa jẹ́ntù kò wá sọ̀rọ̀ àwọn alágbàwí wá pọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n jáde tán bá sọ̀rọ̀ òun gangan ò sọ̀rọ̀ ó lè má sọ̀rọ̀ ń kọ̀rọ̀ ọ̀hún òbí dáa kó sọ̀rọ̀ lójú Koko ó nínú bí òun Koko bú òun o òun fẹ́ fún Koko lésì o òun náà wá jáde òun náà wá pàtẹ òun náà wá lóun di spíkà o òun fẹ́ sọ̀rọ̀ ó mọ̀ pé nǹkan ó bàjẹ́ ló ṣe dákẹ́ oró ti dàlájì ó ti dọ̀gá ọ̀gá ó ti dẹni ayé ń fẹ́ ó ti wọṣọ funfun kò dẹ̀ fẹ́ kẹ́nì kankan kó da epo sáṣọ àlà tó ń wọ̀ ó lẹ́ MC ṣe jẹ́ntù
sẹ́mi sí wá jẹ́ǹtù ni sóun kan gbádùn ni ebó ló tírè ní Kókó gbogbo ibi tí Kókó délé ní gíga ẹ̀ tó ga lẹ́ni ọlá MC ni ó tó wá di pé ẹ̀yin ayé wa wo Kókó bí aláìmoore ẹ̀ ń wò bí aláìmoore òun tó jáde tó ń sọ̀rọ̀ tí ẹ yé lójú yín ló ti dàbí aláìmoore Ọlọ́run tó ń wò wọ́n nígbà wọ́n ṣe dáadáa níta wọ́n ṣàbúrú ní kọ̀rọ̀ ó mọ̀ pé Kókó náà ń jàfẹ́tọ̀ rẹ̀ ni ìṣe aláìmoore ẹ̀yin lẹ́ ń kojú aláìmoore ń tí sọ yé ṣé òun kò mọ iṣẹ́ burúkú àwọn iṣẹ́ tó ti jẹ́ fọ̀gá rẹ̀ kò mọ iye nǹkan tó ti bàjẹ́ lọ́wọ́ òun àtọ̀gá rẹ̀ láwọn àwọn tán wá sọra àwọn dèèyàn gidi nísìn wọ́n sọra àwọn dèèyàn gidi nísìn ṣé wọn ò mọ nǹkan tó ti bàjẹ́ lọ́wọ́ wọn nígbà wọ́n sáré owó wọ́n sáré àwọn ó dà àwọn náà fẹ́ dọ̀gá wọ́n fẹ́ dẹni gíga tí wọn ò ní sùúrù dọ́lọ́run Ọlọ́run tó ń promote wọn tó dá wọn sí látàyè gbọ́nyin látàyè alálùtìǹbà wọ́n pa gbogbo àwọn ọ̀rẹ́ wọn wọ́n fa ẹ̀rí tílẹ̀ jẹ gbogbo wọn tílẹ̀ jẹ àwọn tí wọn ò ní sùúrù tí wọ́n ẹ̀rí wọ́n sọra wọn di ẹrú kú àwọn olóṣèlú tí wọn ò ní sùúrù àwọn fẹ́ lówó àwọn fẹ́ lọ́lá o àwọn fẹ́ máa náwó o àwọn fẹ́ máa ṣe o wọ́n fẹ́ ẹ̀rí gbogbo tí wọ́n ní wọn ó dà tán láwọn fẹ́ dà òun kọ́ lọ́lọ́run ti sọ wọ́n dà yìí ni wọ́n dà bí wọn ò dà bó tẹ̀ jẹ́ pé ẹ̀rí tìpátì kúkù òun náà fi di bàbá láyé tí gbogbo wọn dì yẹn ẹ̀yin onílàkàyè Kókó tó ń sọ̀rọ̀ sẹ́rù pé tiẹ̀ òye ni Kókó ó tún lè láyà láti lọ máa grant interview lọ́dọ̀ àwọn blogger ẹ mọ̀ pé ó ní nǹkan tó náà tó gbójúlé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ níkùn rẹ̀ tó fi ṣí pátápátá fún MC tó ṣí pátápátá fún ọ̀gá rẹ̀ tó da MC nù tó fi tẹ̀lé Ségò lọ ṣé kò nídìí ni ó nídìí àwọn ọlọ́gbọ́n nìkan ní òye àwọn ni wọ́n á mọ̀ àwọn ni wọn ò ní lanu máa bú Kókó wọ́n á mọ̀ pé bí ò bá nídìí obìnrin ìjẹ́ Kúmólú àwọn méjèèjì wọ́n close wọ́n ti ń bára wọn bọ̀ láti kékeré náà ti jọ wà kí wá ló lè fà onílàkàyè ló lè ronú bẹ́ẹ̀ mi ò jẹ́ kí n mọ nǹkan tí n bá máa sọ sí Kókó láti ìjọ bí ò bá nídìí Kókó ò ní dédé wùwà báyìí kí lẹ́nu sí lè ṣe fún náà kí ló ṣe fún tó lè bí Kókó nú tó fi wá di pé òun kò tiẹ̀ wá tìjú kò wá ní tìjú kò tiẹ̀ jí sòrò pé ojú kí làwọn èèyàn ò fi máa wo ná tó ń bá ní òun ò bá ẹni ṣíṣe mọ́ tó ń bá ní Ségò lòun ń tẹ̀lé lọ kí làwọn èèyàn máa sọ tí ò fi rí gbogbo yẹn rò ẹ ti mọ̀ pé ó nídìí ni ọ̀tàwọn tí ò ní làákàyè tí làákàyè wọn ò tó irú wọn yẹn náà ni wọ́n máa fojú ọ̀dàlẹ̀ máa wo Kókó ni wọ́n máa fún lórúkọ wọ́n máa bú wọ́n máa ṣe torí òun ló mọ tó wà láàrin òun àtọ̀gá rẹ̀ òun ló mọ nǹkan tọ́gá rẹ̀ ṣe tó bí nínú ẹ̀sẹ̀ ìdédé sẹ́ ó mọ̀ pé lára Olúọmọ ló ti ní gbogbo nǹkan tó ní yẹn ó mọ̀ náà tí nǹkan ò bá wá ṣẹlẹ̀ tẹ́sẹ̀ ò bá dédé sẹ́ ṣé kò wá ní rántí gbogbo rẹ̀ tó tara Olúọmọ àbí ṣé kò wá ní rántí ẹ̀ but ẹ̀yin tẹ̀ ní tílàkàyè yìí kù díẹ̀ ẹ̀yin yẹn lẹ́ẹ̀ máa bú Kókó lẹ́ẹ̀ máa fún lóko lẹ́ẹ̀ máa ẹ̀rí ṣùgbọ́n àwọn onílàkàyè wọ́n á fi sùúrù wọ́n á fọpọlọ wọ́n á fi wò pé nǹkan kan wà ń bẹ̀ ni nǹkan tó dẹ̀ lágbára ni
ẹ ti mọ̀ páṣírí ọ̀gá ó ti pọ̀ lọ́wọ́ ọmọọṣẹ́ gan ní àwọn nǹkan tí etí kò ṣeé gbọ́ sétí tí wọ́n ti jọjọ wù níwà tí wọ́n ti jọjọ dánwò àwọn illiterate tán wá wà lókè àwọn graduate tán wá di gbajúmọ̀ tán dolówó tán wá dẹni táyé ń fẹ́ tán pariwo orúkọ wọn ṣé kìí ṣe iṣẹ́ náà ṣe débẹ̀ ni ṣebí iṣẹ́ náà ṣe débẹ̀ àwọn náà mọ irú iṣẹ́ ibi tí wọ́n ṣe tí wọ́n fi dọ̀gá wọ́n fi dolówó tí wọ́n dì yẹn ẹ̀rọ ọ̀gá ẹ̀ríkó náà dákẹ́ kò sọ̀rọ̀ ó wá jẹ́ tù débẹ̀ ni tá a bá wádìí ẹ̀ lọ tá a wádìí ẹ̀ bọ̀ owó ló díjà wọn ojú kòkòrò tọ́lọ́mọ fi bá wọn àwọn ọ̀kà tọ́lọ́mọ fi bá wọn wí tọ́lọ́mọ fi àwọn ọ̀kà ṣẹ̀sìn tí wọ́n mọ̀ ṣẹ̀sìn tí wọ́n ò ní mọ̀ lẹ́sìn làwọn ṣe wọ́n dẹ̀ mọ̀ fira wọn mọ̀ ṣẹ̀sìn ló ń dà ẹ̀rí ojú kòkòrò owó ló díjà wọn ẹ̀rí pé Kókó ti ń sọ̀rọ̀ àbí sáfẹ́ níṣẹ́ tó ní Kókó ọ̀gá àwọn rán wọn lóun lòun ò jẹ mọ́ sáfẹ́ lòun ló fàjà ní kì í ṣe nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ fi ti ara yín ẹ fi gbọ́ ṣóòtárọ̀ ó lẹ́ẹ̀tì kẹ̀kan ẹ mọ̀ pé gbogbo tí Kókó sọ ó mọ tó ń sọ Olúọmọ ni ò gbọ́dọ̀ gbin tó bá gbin ó mọ̀ pásọ yìí òun ò yà pápátá òun ò dẹni ẹ̀sìn òun ò dẹni àbùkù àti tọwọ́ rẹ̀ bá mọ́ lókù tọwọ́ rẹ̀ bá mọ́ lókù ṣé ẹ̀yin ará Nàìjíríà dẹ̀ ni níbi tẹ́ ẹ gọ̀ sí ẹ rí àwọn àkàlẹ̀ mọ́ celebrate wọ́n bá ṣáà ti lówó ẹ fẹ́ mọ bọ́n ṣe rówó yẹn ẹ mọ rákàdédé wọn ni ẹ mọ ṣe ni làwọn náà fi ń pera wọn léèyàn gidi làwọn ọmọ onímọ́tò làwọn náà fi sọra wọn dèèyàn gidi nínú ìlú wọ́n wá ń ṣe jákujàku wọ́n wá ń ní àwọn aráàlú lára wọ́n ṣe rán dáradára ẹ̀rí MC mọ̀ pé tóun bá sọ̀rọ̀ wàhálà ó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ó pọ̀ òkú á sùn torí Kókó náà òun náà nígbà àwọn tíìmù tó tún lọ darapọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ àbí àwọn yẹn náà ìkà náà jọ ní gbogbo wọn àti ségò ní o àti kínní ní o àti tọ́lọ́n bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ọ́mọ̀ báyìí tó fẹ́ yí wọn padà sí dáadáa ìkà ní gbogbo wọn ìkà náà ṣe tán fi dépò tí wọ́n wà yẹn ìkà náà ṣe tán fi jagun wọ́n fi ń pè wọ́n lájagun gbadé tí gbogbo wọn àbí ẹ̀rí tí Kókó náà ń pè rẹ̀ lájagun gbadé ní ségò náà gbogbo àwọn ọmọ onímọ́tò yẹn ìkà náà ṣe débẹ̀ wọ́n fi dọ̀gá ọ̀rẹ́ ní tá dọ̀gá ń diṣẹ́ mọ́tò ó gbọ́dọ̀ níkà ó dẹ̀ gbọ́dọ̀ rọ́gẹ̀ àwọn náà mọ iye òjò tó ti rọ̀ sílẹ̀ ti fà mú wọ́n bá tẹnu bọ sórí nítorí wọ́n ti rí kó tó di pé wọ́n dépò yẹn Olúọmọ ọ̀hún sọ̀rọ̀ ó láwọn alágbẹnusọ tó pọ̀ Ọlọ́run wá ní kí n lọ sọ fún wọn tí wọn ò bá fẹ́ ṣẹ̀sìn ju bá ṣe ń fi ra wọn ṣẹ̀sìn lọ ká lọ pa náà jà wèrè tí wọ́n ń jà yẹn lórí ibi tí àwọn ayé máa gbà làwọn bí lórí làwọn ayé òun náà rẹ kẹsí tá ń wò wọn o ìwọ Olúọmọ tó o ti rò pé gbogbo ayé ló fẹ́ gbogbo wọn náà gba tiẹ̀ gbogbo wọn náà ń tẹ owó tó ná fún wọn ní o owó tí ìwọ Olúọmọ ná fún wọn ló fi dẹ́ni yìí ló fi dẹ́ni ẹ̀yẹ lójú àwọn èèyàn tó tí wọ́n ní o máa kó fò kó máa nìṣó pé kó wẹ̀yìn ó rérò lẹ́yìn ẹ̀ àwọn tó náwó fún owó yẹn ni o níjọ́ tí wọ́n wò àwọn tó náwó fún yẹn wọ́n máa gbọ́gbọ́ kúgbọ́ wọ́n máa fetí gbọ́gbọ́ kúgbọ́
tán gbọ́rọ̀ ọ̀rọ̀ tí wọn expect tán gbọ́ ọmọ ẹ lára ó ń dárú kan báyìí wò ó mọ̀ pé ò lérò lẹ́yìn má nira rẹ kó lo léèyàn ìwọ olú ọmọ gbogbo àwọn spíkà tó gbogbo wọn ń gbẹnu sọ̀rọ̀ torí náírà ni o torí owó ni o torí kò ṣe dáadáa sí wọn ó fún wọn lówó ni làwọn náà ṣe ń ṣe bí ẹni pọ́n mọ́ọ́rẹ́ náà ṣe ń jáde lórí afẹ́fẹ́ ni gbogbo wọn ń sọ̀rọ̀ ká ayédáadé dídí kankan ìgbà kan àwọn kan owó ni wọ́n bá gbọ́rọ̀ àwọn ọmọ pé wúrúwà yẹn àmọ́ ó rí gbogbo wọn ò yẹnu wọn padà àbórí atẹ́gùn kọ́ la wà nígbà tí kókó ń pè ẹ́ lọ́gàá ọ̀gá àwọn ni ló MC lẹ́kọ̀ọ́ kò sí kíní ọ̀gá àtàwọn kankan ṣé kò yẹ kó fi ti kókó gan kọ́gbọ́n nígbà tí kókó jẹun tí ó jẹ tán ṣé kò tún yẹnu padà bọ́rọ̀ gbogbo àwọn tán rọ́ tẹ̀lé ẹ lẹ́yìn tó rò kó lérò lẹ́yìn bọ́rọ̀ tí wọ́n náà ṣe rí nìyẹn ọlọ́run ni kò lọ bójúlé ọlọ́run ni kò gbẹ́kẹ̀lé ènìyàn asán ni o MC asán ìwọ ni kò jẹ́ kọ́wọ́ rẹ ó mọ́ kò jẹ́ kínú rẹ ó mọ́ ìrìn rẹ kò jẹ́ ó mọ́ láwọn rìn tẹ́tí ẹ̀rìn sìn bó bá tiẹ̀ jẹ́ pé wá sọra yín dà lájì ń sìn ẹ̀ ṣe dáadáa ń sìn àwọn aburú tẹ́ ti ṣe sẹ́yìn nǹkan àbí ẹ ti gbàgbé pé ọlọ́run ní àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà pé bí rọ́bà wa tún lọ lógún ọdún ìjọ kan lóòótọ́ bá bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa báyìí tẹ́ wá ti dolówó báyìí tẹ́ ti di gbajúmọ̀ báyìí tẹ́ ti ń ṣe dáadáa tẹ́ ti ń ṣe àwọn èyí tẹ́ ti ṣe sẹ́yìn nǹkan bẹ́ẹ̀ àwọn aburú tẹ́ ti ṣe sẹ́yìn báyìí ẹ̀rí ilẹ̀ wa fi ń bára yín jà báyìí òun lẹ fẹ́ mọ̀ fi bára yín jà báyìí ọ̀nà dà tẹ́ nílò ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ bá lọ parí ìjà orí burúkú tẹ́ ẹ̀ bára yín jà ọ̀nà dà táwọn aráàlú tẹ́ ẹ̀ náwó fún tẹ́ ẹ̀ ṣe dáadáa fún yìí tí wọn ò ní sọ̀kò pa yín tí wọn ò ní sọ òkò pa yín tẹ́ ẹ̀ bá lọ kó ẹnu yín níjàánu ìwọ kókó tẹ́ ẹ lọ kẹ́nu yín níjàánu tẹ́ ẹ parí ìjà yẹn kí wọ́n olú ọmọ kó gba kádàrá kó gbà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí lórí yẹn ẹnìkan ìjẹkílẹ̀ fẹ́ no champion forever ipò national kì í ṣe ipò bàbá ẹnìkankan ojọ́dún mẹ́rin lẹ́bàjọ sọ pé òun ní lágbájá lò kó lò kó kúrò ń bẹ̀ kẹ́lòmí ò débẹ̀ wọ́n jẹ́ kó rí ẹ wú kọjá iṣẹ́ apá rẹ débi pé àwa ní ẹ ó ti dùn mẹ́ ẹ ò fẹ́ kúrò ń bẹ̀ àwọn tó ń ṣe ọ̀gá fún ẹ àwọn náà fẹ́ kán ṣọ̀gá wọ́n fẹ́ kán ṣọ̀gá fáwọn náà kan jọsẹ̀ mọ́lẹ̀ fáwọn náà àlùkáwà àdéhùn ẹ máa síkà àdéhùn láàrin ara yín àlùkáwà ní ẹrù Ọlọ́run ni ọ̀rọ̀ yín tó wá fàjà tó di rántó tí ségò tó ti gbà fún ẹ tó ti ń pè ẹ lọ́gàá tó ti ń ṣe nǹkan tó wá di pé ségò náà wá ń yọjú padà ó ń yẹnu padà àwọn tí ń ségò gbogbo wọn náà wá ń yẹ ṣé gbogbo wọn náà ti ń pẹ́ sí ní ọ̀gá tẹ́lẹ̀ àyè gbogbo wọn kọ́ náà ti gbà fún ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bó bá jókòó ìwọ MC bó bá jókòó tó ronú ara rẹ tó rábùkù tó ń kàn ẹ́ yìí wàá mà pójú kòkòrò ló fẹ́ ba tiẹ̀ jẹ́ orí ká ló síkà àdéhùn tó wà láàrin wa àti ségò gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ o wọ́n lẹ̀ tún fàlùkùránì búra ẹ fi ṣe gbogbo ẹ̀ ṣe ká ló síkà àdéhùn ni kò yẹ kí kẹ́sìn yín kó máa hàn síta báyìí kò yẹ kẹ́ ẹ wá dẹni ẹ̀sìn kò yẹ kẹ́ ẹ máa dà but àìlẹ́dúkéṣàn yín illiterate ẹ̀yin ọmọ onímọ́tò orí ló fà tó fi rò pé wọ́n ti ń pè ẹ́ lọ́gàá ọ̀gá
ní tó bá ṣe àṣegbé ni bó bá lò kúrò ń bẹ̀ ò kúrò ń bẹ̀ nìyẹn kò sí nǹkan tán lè ṣe wọ́n á ṣe 10 ìwọ MC ó rí nǹkan táwọn ọmọ Èkó fojú ẹ rí àwọn tó ti ń pọ́n ẹlé àwọn ọmọ ségò tó yẹ pé ségò dáṣojú wọn lóṣòdì àdúrà làwọn náà ń gbà pé kí ségò náà di chairman kó di chairman táwọn tí oúnjẹ Òṣòdì yẹn tí ò kárí dọ́dọ̀ wọn ní Lagos Island tó já wọn ti ségò káwọn náà lè róúnjẹ jẹ ẹnìkan jẹ kílẹ̀ fẹ́ yẹ́bùn ló ti wá di pé ẹ ti wá pín national sí méjì báyìí ìkàlẹ̀ wọn bára yín jà níbi pé tí wọ́n á lérí pé àti ẹ̀gbọ́ ẹlẹ́yà sọmúlú ọmọ lára fàṣọyàmọ lára ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ fìfẹ́ bẹ̀rẹ̀ ẹ wá fìfẹ́ parí ẹ wá fìjà sí ẹ fẹ́ mọ̀ dàlúrú ni bẹ́ẹ̀ ìjọ tẹ̀ ti ń dá ogun burúkú tẹ̀ ti ń dá wàhálà lẹ́ láàrin ara yín àwọn ọmọ ọlọ́mọ ló ń forí ko àwọn ọmọ ọlọ́mọ náà ń ṣálàdá àwọn ọmọ ọlọ́mọ náà ń pa lẹ́yìn yín wọn ò rẹ́yìn pa kí wá ló dé tójú kòkòrò fẹ́ bá ti jẹ́. mo lè wá bísí ní táìmù bí bá ṣe rà ń pè mí. Hello. Hello, Daddy. Yes. Yes, sir. Báwo ni? Ẹ káàsán, sir. Ṣàlàáfíà ni. Hello, sir. Mo ń gbọ́ ẹ̀. Ṣàlàáfíà lẹ wà, sir. Àlàáfíà mo wà. Kí ló ń ṣẹlẹ̀? Yes, sir. Mo ní wọ́n wá fún mi wo àwọn ẹnjìníà pé mi sí so a wà lórí ilẹ̀. Orí ilẹ̀ àmúdẹ̀ wá. Sọ ilẹ̀ kan. Ilẹ̀ bẹ́ẹ̀. Ṣé ti ìta ti ní tẹ́lẹ̀? Bẹ́ẹ̀. Ibẹ̀ náà. Ṣé ìta ti ní tẹ́lẹ̀ ni ẹwà ń bẹ̀ ni abẹ́ tún ti rí mi? Ara o. Àwọn yìí tó rí wọn níbi áùsìn yẹn tí ò jìnnà sílé. Okay. Ọ̀rẹ́ mo bí sí Lọ́yà Kọ́lá. Mo bí sí báyìí sọ fún ẹnjìníà.